Ìkòyí on the mix. Onikoyi on the mix. Ọlálékan Ìkòyí mo tó dé. Yèrèpè òní bí à ń gbámú gbogbo ara ní fi jó ni. Ewé iná ni mí yéèsì funfun lẹ̀ tí gbénú ràwéjọ́ mi èèyàn lẹ́sẹ̀. Ọlálékan agbójú olójú ro kókó ẹni Èdùmàrè fẹ́ jọ́rọ̀ lọ́rùn lèmi Ìkòyí jẹ́. Alálàyé òdodo lèmi ẹni inú bá ń bí ẹ pé ó sinmi agbájá. Ọlálékan Ìkòyí èmi ni òfin mọ́ lakalaka fi mọ́ wò èmi ni ọ̀dàmọ́ riboribo dámọ́nù. Ògbólógbò iṣu ni mí tí múyán nínú odó. Èmi lògbólógbò àkekè tí sọ̀rọ̀ nísàárẹ̀. Àgékù ejò ni mí tí sọ̀rọ̀ láàrin ọ̀gànjọ́. Ògbólógbò egúngún ni mí tí dún tàhọ̀tàhọ̀ nínú aṣọ. Ògbólógbò àgbàlagbà lèmi Ìkòyí tí pìtàn ara rẹ̀ lójú ìjà. Torí pé náà ńlá ni mí tí bọ́ṣọ lára ewúrẹ́. Èmi làrá ńlá bọ́wọ́ ìjà bírímù bírímù. Ìjì ńlá ni mí tí ìjà lójúde Ṣàngó. Afẹ́fẹ́ ńlá ni mí tí ìjà lójúde Kòso. Èmi ìjàngbọ̀n oko tẹnu bánjó wàràwà. Èmi tí mo dénú gbódewé. Mo débi ìjà dẹkùn. Mo pẹ́ lójú ogun títí mo dé fín ìbọn. Mo ra nǹkan àràmọ́ra bọ̀ lọ́jà Èjìgbò mẹ́kùn. Mr. Brosheed bá wà ẹ kú iṣẹ́ o. Ẹni tá a ní kó mọ̀ mólè àsóhùn gangan ló lórí olè. Igi tá a fẹ̀yìntì àṣekìkìdá ẹ̀gún lọ́jẹ́. Ẹni àfirólé tó balẹ̀ jẹ́ ẹ dákun kí ni kó nílé ó ṣe. Àṣẹyìn gan bẹ nínú àwọn obìlẹ̀jẹ́ tí ń kó bọ́mọ Nàìjíríà. Adémẹ́fìólè Brosheed bá wà àti Màlàmí àti Sàdíà Farouk àti Mẹ̀lẹ́ Kyari àṣírí yín ti tú pátápátá porogodo. Ẹ ṣe ibi tẹ́ ẹ bá Nàìjíríà dé lọ́wọ́lọ́wọ́. Afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. Gbogbo àwọn tẹjọ́ ń pawọ́pọ̀ ṣèbàjẹ́ lórílẹ̀‐èdè yìí o àṣírí gbogbo yín ò ní bò. Abájọ tí gbogbo yín fi ń pé bíríkóló tẹ́ fi ń pé bíríkólò láti pa ẹnu èmi Oníkòyí àrọ̀nì ọ̀wálé mọ́. Irọ́ ńlá lẹ pa gbogbo ń tẹ́ ẹ ṣèdílé fi jó òun la yóò gbọ́ pátápátá. Àṣégí tá a fẹ̀yìntì tí ò lè gbani dúró lẹ́yìn wọ̀nyí jẹ́ adániwáyé gan làwa fẹ̀yìntì la ṣe dúró gbẹ̀yìngbẹ̀yìn. Bógún bá jẹ lọ dandan ni kọ́gbọ̀n jẹ bọ̀ gbogbo ń tẹ́ ẹ jẹ pátápátá lẹ̀ ó pọ̀. Emefiole ó ń ká bòròbòrò ó ń jẹ́wọ́ o. Ó ní 500 billion naira 500 billion naira ìlówó tí Buhari ní kó mọ̀ fún Sàdíà Farouk lóṣooṣù. Ìyẹn Minister of Humanitarian and Affairs. Owó ọ̀hún wọ́n ní kí wọ́n mọ̀ pín fáráàlú. Sàdíà Farouk òun tún gbówó rá. Owó ọmọdé owó àgbàlagbà owó arúgbó owó àwọn àkàndá owó npower àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́dá. Àwọn èèyàn wá ń kúkú oró láàrin ìlú ebi ń pa ọmọ ẹlòmíì. Sàdíà Farouk ò ní mórí délé o. Sàdíà Farouk ó sì bẹ̀rù Ọlọ́run kọ́ rántí ọjọ́ ọ̀dájọ́. Owó oògùn gbogbo wa nìwọ nìkan ń ná. Ẹ wá da gbogbo ayé sí rìbárìbo. Ẹ̀sà èyí tó pọ́n jẹ tán láàrin ọ̀gẹ̀dẹ̀. Pàpàǹdùdú lẹ wá ń kó fún wa nígboro ẹ ráyé bí. Ẹ̀jẹ̀ ń tọ́ da alárẹ̀ran tán ẹ wá ń da egun sí mẹ̀kúnnù nígboro. Ó dá mi lójú pẹ̀ lè mórí bọ́ bájà yín lógún ọdún láyé ẹran ògún ni ó padà wá dà. Ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu gbogbo ẹni tí bá ń bẹ nídìí ìbàjẹ́ ìní ẹ bá wa kónábò lábẹ́. Adémẹ́fìólè Brosheed bá wà àti Màlàmí àti Sàdíà Farouk àti Mẹ̀lẹ́ Kyari àtàwọn tó kù tí wọn ò tí ì dárúkọ. Níṣe ni ẹ gbé wọn re kóòtù ẹ pè wọ́n lẹ́jọ́ kí wọ́n wá máa jẹ́wọ́ bówó wá ṣe ń pòórá. Gbogbo ayé pátá ti mọ́wọ́ lẹ́rán wọ́n ń retí ìjìyà tẹ́fẹ́ fi jẹ kó wá wọn. Ẹlẹ́ṣẹ̀ kan ò gbọ́dọ̀ lọ láì jìyà rárá. Ẹni ẹ̀wọ̀n bá tọ́ sí ẹ kó wọn dà sẹ́wọ̀n. Aṣíwájú Bọ́lá Tinubu gbogbo àwọn ministers tí wọ́n bá Buhari ṣèjọba ní ẹgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́.
torí pé bá ò bá pàjànàkú káfíwo rẹ̀ tilẹ̀ àwọn ẹran kéékèèké ò ní rí ní sálóko ẹ má ṣe fárí apá kan dápá kan sí gbogbo àwọn mínísítà ni wọ́n lẹ́bọ lábẹ́ aṣọ ọ̀lẹ́kùmọ̀ tọwọ́ bọṣọ lọ́pọ̀ jù nínú wọn gbogbo wọn ń bẹ nínú bá a ṣe kó sínú wàhálà ẹ̀yin ọmọ Yorùbá ẹni tó bá mójú bàbá wa Ayọ̀ Adébánjọ kó bá bàbá sọ̀rọ̀ ẹni tẹ́ ẹ lélẹ́lẹ́ tẹ́ ẹ bá ẹ ṣe jù ẹ lẹ́ẹ̀kọ́ ráyé gbé ogun tí wọ́n gbé ti Bọ́lá Tinubu ká tó dìbò nígbà ni bàbá wa Adébánjọ tó ń bá lọ kí ló dé tẹ́ ẹ tó sọra yín dẹ̀bìtì nídìí ìbàjẹ́ ẹ̀yin àgbàlagbà kan bàbá wa Ayọ̀ Adébánjọ wọ́n ní Tinubu èdàrí òṣèlú wọ́n nílé ẹjọ́ ló lè sọ wípé bóyá Tinubu láàrẹ àbí Bọ́lá kọ́ bàbá wa Adébánjọ ìyẹn ni wípé Fúlàní àbọ̀mọ Ìgbò lẹ́yìn tó fẹ́ kọ́ dádé ẹ dákun kí ló dé tọmọ Yorùbá ń ṣe báwọn fúnra wọn ó yẹ ni gbogbo kọ́ yọ owó àrókọ̀ yàtọ̀ lé bàbá wa Ayọ̀ Adébánjọ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ta la lóyún fún ta lọ́mọ ń jọ ta ló jèso àjàrà ta lè yín nǹkan ta la gbá lójú nílẹ̀ yìí ta lọ́mọ ẹ̀pọ̀n rẹ̀ ń jábọ́ wọ́n yọ owó epo ní Nàìjíríà àwọn Kámárùmù dìde ẹ̀hónú ìyẹn ni wípé ara tí ń ni wá níbí fàájì ní lọ́dọ̀ tiwọn àṣírí gbogbo yín ò ní padà bò mọ́ bẹ́ẹ̀ bá táyé wá táyà lẹ́yà gbàrà tí Tinubu yọ owó ìrànwọ́ orí epo nìdààmú ti dé báwọn orílẹ̀-èdè kan tí wọ́n fi wá sògùn ọrọ̀ níjọ́sí àsáré tájà tí wọ́n fogún ọdún sá fàájì ní fẹ́ ṣe tiwọn Tinubu sẹ́wọ̀n lẹ́yìn ìdààmú dé bá wọn tọmọtọmọ lẹ́ẹ̀ ṣòfò dànù gbogbo ọmọ Nàìjíríà sùúrù ni ẹ ṣe kẹ́ẹ̀sì tó máa kún fàdúrà lójúmọ́ wípé kólúwọ́ lọ́rẹ̀ mi Bọ́lá Tinubu lórí àga òṣèlú kó lè bá a padà kó wa délẹ̀ lérí líle ló lè kọ́kọ́ le ayé ọ̀padà rọgbọ fún gbogbo wa ìtọ́ bá fẹ́ dà nígbẹ̀yìn ìbẹ̀rẹ̀ rẹ̀ lákọ́kọ́ nípọn nílẹ̀ díẹ̀ ẹ mọ̀ pówó rànwọ́ orí epo gbogbo wa pátá la lówó ọ̀hún ṣùgbọ́n àpò àwọn kan lówó ń lọ ìyẹn ni Bọ́lá Tinubu ọ̀fẹ́ jẹ́ wáyé mọ́ ọmọ Nàìjà ẹ jẹ́ àfọkànbalẹ̀ bá ò bá kú láyé ó dá mi lójú a ó jẹran tó jẹrin lọ ojú tó rí ibi tí ò fọ́ ire ni ó padà wá gbẹ̀yìn ọ̀rọ̀ mo ṣe ẹ̀gbọ́ pé ní Peter Obi àti Sowore wọ́n ń fohùn ránṣẹ́ lọ́wọ́lọ́wọ́ wípé gbogbo àjẹ́ńdà táwọn gbé lọ́wọ́ ni Tinubu ń ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pàbùrú ni Tinubu ń ṣe lórí àga òṣèlú ó dá mi lójú wọn ò ní sọ pàrọ̀ àjẹ́ńdà wọn ni Tinubu ń ṣe ọmọ tó bá dá náà ni tìyá èyí tó bá burú ni ti bàbá ẹ̀ Aṣíwájú Bọ́lá Tinubu ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ tètè bá wa sí gbogbo ẹnubodè tọ́wọ́ Nàìjíríà kò gbọ́dọ̀ pẹ́ mọ́ ẹ ṣí gbogbo ilẹ̀kùn kó ń jẹ́ ọ wọlé káàró ó sì tú tẹrú tọmọ ẹ má gbàgbé o pípọ̀rọ̀ bọ́dà sísí ó ń bẹ nínú tẹ́ ẹ fi kàmpéènì Aṣíwájú Bọ́lá Tinubu ẹ bá wa gba iléeṣẹ́ NEPA padà àwọn òṣèlú tí wọ́n jẹ́ olùṣòwò jẹnẹrétọ̀ jẹ́ kí náà ó dúró déédéé àwọn aládàáni tí wọ́n taná fún nígbà wọn ti bójú náà jẹ́ pátápátá porogodo àwọn èèyàn ò rí náà ṣiṣẹ́ láàrin ìlú owó gọbẹgọbẹ lóníṣẹ́ náà sì ń gbà àbọ̀rẹ́ tonílé tàlejò ká mọ̀ kíra wa pa ó fìrè pàdé rọ́jú jẹ rọ́jú mu ò ní débẹ́ nìkankan èmi lọ́lá lẹ́kan Oníkòyí àdìlẹ́dógún kòǹkò bí owú ọmọ àtòrí bọ́ṣọ ẹ̀bìtì tí ń yápọ̀ tá ìran Yorùbá àlùjànnú òkè tí ń yapa láì gbọ́ràn.